ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Elebuibon fún Oluwo lésì ní àwọn ọba ni kò ṣe ojúṣe wọn mọ́ tí ètò ààbò fi mẹ́ẹ̀. Àràbà ìlú Òṣogbo Ìfàyẹ̀mí Elebuibon ti fèsì sí ọ̀rọ̀ tí Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí fi ránṣẹ́ sí àtàwọn babaláwo míì nílẹ̀ Yorùbá. Bàbá Elebuibon ní ohun tí Olúwo ń béèrè fún kò pọ̀ jù, àmọ́ ọ̀nà tó ń gbé gbà ní kò tọ̀nà rárá. Ṣáájú ni Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn babaláwo nílẹ̀ Yorùbá látàrí ìjínigbé tó ti di tọ́rọ́ kọ́bọ̀. Olúwo ni bí ó tilẹ̀ jẹ́ pé òun kò gbàgbọ́ nínú ogun ilẹ̀ Yorùbá, àsìkò ti tó fún àwọn ológun àti babaláwo ilẹ̀ Yorùbá láti fi agbára wọn kojú ìgbésùmọ̀mí. Olúwo sọ pé gbogbo àwọn àfáà, pásítọ̀ àbí babaláwo tí wọ́n sọ pé agbára wà lọ́wọ́ wọn kò nílò láti máa wojú ìjọba kí wọ́n tó tán ìṣòro náà. Àmọ́ àgbà babaláwo náà ti wá fèsì báyìí o, tó sì ní ọ̀tọ̀ ni àwọn tó yẹ kí Olúwo dojú ọ̀rọ̀ rẹ̀ kọ. Elebuibon ní iṣẹ́ babaláwo kọ́ ni láti lọ sójú ogun, pé ohun tí babaláwo wà fún ni láti máa ṣe ìwúre fún àwọn tó bá wà lójú ogun. Ó ní ohun tó bá mú babaláwo lọ sójú ogun a jẹ́ pé ó fẹ́ lọ ṣèrànwọ́ fún ẹnìkan lójú ogun náà, tàbí bóyá Ifá ló darí rẹ̀ láti lọ. Àwọn tó máa ń jagun ní ẹ̀sà, akọgun, balógun, babaláwo kì í bá wọn jagun. Ó ní ojúṣe tirẹ̀. Gbogbo ìgbà ni àwọn babaláwo ń súre ṣètùtù ní ọjọ́ márààrún kí ìlú lè dára. Àràbà náà ni ọwọ́ àwọn ọba aláyé ìlú kọ̀ọ̀kan ní iṣẹ́ sì wà jù báyìí láti lè rí i dájú pé ààbò tó péye wà ní ìlú kọ̀ọ̀kan wọn. Ó ní ọ̀pọ̀ àwọn ọba aláyé ni kò mọ ibi tí ogun jàlù. Àwọn nǹkan sì wà tó jẹ́ pé ó yẹ kí wọ́n máa bọ̀ láti lè dènà irúfẹ́ àwọn ìwà kò tọ́ ní ìlú wọn. Ó fi kún pé àwọn ọba nílò láti mójútó àwọn ojúbọ náà láti lè má jẹ́ kí ogun wọ ìlú wọn. Ọ̀pọ̀ àwọn ọba ló ń gbé ní ìgbèkùn nísìn nítorí àwọn nǹkan alálẹ̀ ni wọ́n fi ọ̀làjú àti ẹ̀sìn kó dànù. Gbogbo nǹkan alálẹ̀ ló yẹ ká mójútó, ká máa pè wọ́n, ká máa ṣe ohun tí wọ́n bá fẹ́, yóò sì máa dáàbò bò wá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.